Raj, we have distinguished Senator Abdul Ningi, distinguished Senator Ehige Zizamere, Engineer Jide Adeniji, former DG Nema, Alhaji Abdullahi May Basira, and all the principal staff. Please welcome His Excellency Alhaji Atiku Abubakar, GCON. Welcome to Ibadan. Marabade Iswa. Alafin Ọ̀yọ́ ti dé o. Mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀jọ. Ikú ọmọ kú, àrùn ọmọ àrùn. Aláàfin Ọ̀yọ́ láìwọ̀ lọ́mọ olúkú ewu. Máa wọlé máa rọra o. Ojú pákókókó máa fọ́ ọmọ bí Rónkẹ́. Máa wọlé máa ràbà. Lónìí, mo fẹ́ pe Lámídì ọba o. Ọba tá a rí tá a kú ọfà lọ́fà tá a kú ọ̀run lérí ọ̀parun. Nígbà ọ̀yá la tún bẹ Ṣàngó lọ́wọ́ ẹ̀ sí. Àṣé Ṣàngó ò ní sọmọ rẹ̀ ní nǹkan kan. Aláàfin Ọ̀yọ́ o. Ọ̀gbìn gbàdúrà ọ̀ràn sí wọn lẹ́kùlé. Àṣé kí ẹlẹ́kùlé ọ̀pọ̀dọ̀ ya jẹ bábá jẹ ọ̀ràn ní ọ̀dà. Mo fẹ́ pe Lámídì ọba. Èmi ò pè é bí ọlọ́pàá ẹ̀rọ. Inú lọ́gbọ́n wà ọmọ àbí Rónkẹ́. Èmi ò pè é bí ọlọ́gbọ̀n àti wọ̀fà. Àgbàlá Lámídì ó jókòó bábẹ́ lòmíì lọ. Ọmọ àbí Rónkẹ́ o. Aki Baba wa Iku Baba Yeye Káàbọ̀ Kábíyèsí. May I announce the presence and the arrival of the distinguished Governor of Ekiti State, Dr. Kayode Fayemi, Chairman, Nigeria Governors Forum for the Progressives. Shall we give His Excellency for all over Nigeria, all the Governors Forum. We welcome Your Excellency. Thank you very much. And we also welcome His Excellency Qiu Chang Cheng, Ambassador of the People's Republic of Nigeria to the Federal Republic of Nigeria. Republic of China to the Federal Republic of Nigeria. Welcome. Ẹ ṣeun. Ní báyìí, Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. All rise to welcome the Excellency, the Executive Governor of Oyo State. This event is about to start now. Please make welcome the #1 citizen in Oyo State, the Executive Governor of Oyo State, His Excellency, Engineer Seyi Makind, FNSC. He also has with him in the bus, we have the honor of the #2 citizen in Nigeria, Vice President Professor Yemi Osinbajo, SAN. A round of applause for him, please. And incidentally, Professor Yemi Osinbajo's son is the acting President of the Federal Republic of Nigeria. That's our most distinguished guest. We have the #1 citizen here. Welcome, #1. Acting President of the Federal Republic of Nigeria, Vice President Professor Yemi Osinbajo. The Federal Republic of Nigeria is our special guest. Ẹ jẹ́ kí á dìde láti kí Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ṣe ń wọlé pẹ̀lú aṣojú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, Ọ̀jọ̀gbọ́n Yemi Osinbajo, tó ń délé fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìyẹn ló sọ fún wa pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló ń wọlé pẹ̀lú gómìnà yẹn, adélé ààrẹ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Sẹ́nétọ̀ Mansura Sumanu náà tẹ̀lé wọn, wọ́n jọ wọlé ni. Nígbà tí bàbá wa Ikú Bàbá Yèyé Aláàfin Ọ̀yọ́ tí àwọn náà ń lọ síbi tí gómìnà wà báyìí.
Dignitaries exchanging pleasantries with the Vice President and the Executive Governor of your state. Please, let's settle down. We're about to take the national anthem. Please settle down. Make sure you're on your seat. Let's clear the high, please. Microphone check, microphone check, microphone check, microphone check. Microphone Clear the high, check. please. 1, 2. Please clear the aisle, clear the stage. We need a line of sight, please. Thank you very much. Kindly clear the aisle, please. Please clear the aisle. Thank you very much. Please clear the aisle. The program is about to start in earnest. Microphone check. Or your state anthem.
Ibadan anthem. Ìbàdàn èlò orí òkè èlò ìbùkún Olúwa k'Olúwa ṣe ọ́ ní ìbùkún fún onílé àtàlejò. Ẹ hó ẹyọ̀. Kẹ́sì gbèmí ògo fọlọ́run wà lọ́run ìbùkún tí ọba gidi wà pẹ̀lú rẹ̀ wọ Ìbàdàn. Ẹ bá ń gbọ́ mòkè. Láǹtì láǹtì. Ẹ bá ń gbọ́ mòkè. Láǹtì láǹtì. Ọmọ òkè dùn ún bí. Bábí lónìí arìn lọ́la. Ẹ ṣe wo ẹ fún Ìbàdàn látẹ̀wọ́ o, ẹ yáyí o. Your Excellencies, distinguished personalities here present, it is my pleasure to welcome us all specially to the coronation ceremony and presentation of staff of office to the 42nd Olubadan of Ibadan land. His Imperial Majesty, Oba Dr. Mahood Olalekan Ishola Balogun. The Alio Kumade II of Ibadan land. Your Excellencies, dignitaries here present, we'd like to appreciate all dignitaries here present, starting with the acting President of the Federal Republic of Nigeria, our own Vice President, Professor Yemi Osinbajo, SANGCON. A round of applause for the Vice President and Acting President, please. We also have former Vice President of the Federal Republic of Nigeria, His Excellency, Alhaji Atiku Abubakar, GCON. A round of applause for him, please. We have executive governors here present, the leader of them all, Chairman of the Nigerian Governors Forum, Dr. Kayode Fayemi of Ekiti State is here with us. Please appreciate him. We're aware that the Executive Governor of Ogun State is here. Deputy Governor of Ondo State. The Governor of Ogun State is here. Prince Dapo Abiodun. The Deputy Governor of Ondo State is also here. A kí gbogbo àwọn tí wọ́n bá wa lálejò ń bàdàn fún ìgbàdé ọba wa láti orí Adélé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Yemi Osinbajo. A kí yín púpọ̀. Bákan náà la kí olùgbàlejò àgbà ń bí lẹ́ni gómìnà wa His Excellency Engineer Abiodun Olúṣèyí Mákindé. A kí yín o. Bákan náà a kí ẹni tí í ṣe igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Alhaji Atiku Abubakar. A kí gbogbo yín pé ẹ káàbọ̀ sí àárín wa o. Gómìnà, àwọn gómìnà tí wọ́n wà ń bí gbogbo yín la kí o. Àwọn gbákejì gómìnà tí wọ́n wà ń bí gbogbo yín la kí pé ẹ káàbọ̀ sí ilẹ̀ Ìbàdàn. Ẹ ṣeun o. The Executive Governor of your state is here.
he will be handing over the staff of office to the brand new minted Olubadan of Ibadan. Please, one more time, make welcome His Excellency, Engineer Seyi Makind, FNSC. A round of applause for him, please. On the governor's entourage here today, we have the Speaker of the Oyo State House of Assembly, Right Honorable Adebo Ogundoyin. He has arrived very much earlier, making things work here, giving the right instruction. Please make welcome the Deputy Governor of Oyo State, His Excellency, Engineer Rauf Olaniyan, FNSC. On the entourage of his governor to this event here today, we have Secretary to Oyo State Government, Mrs. Olubanwo Adeosun. Chief of Staff to the Governor, Honorable Segun Ogunwuyi. The Head of Service, Alhaja Ololade Agbola. The Deputy Chief of Staff, Honorable Abdul Majid Mogbonjubola. The Honorable Commissioner for Local Government and Chieftaincy Matters is also in charge of this particular event. Chief Bayo Lawal. And all Honorable Commissioners here present. We have the former Speaker of the Oyo State House of Assembly here present. She's also a Senator of the Federal Republic of Nigeria, Senator Monsura Sumonu. I would like to appreciate all Honorable Commissioners here present, all political appointees here present, local government chairmen here present, heads of agencies, MDAs and parastatals, Oyo State distinguished personalities, members of the Senate, members of the Federal House of Representatives, distinguished senators here present, thank you so much for coming. Your Excellency would like to proceed with the program. Thank you very much. Shall we now have the opening prayer? We also welcome Abdullahi Said, Commander of Narcotics, NDLA Commander for Oyo State. We have the opening prayer. Chief Imam. May I also welcome the former Chief of Army Staff of the Federal Republic of Nigeria, now Ambassador to Benin Republic, His Excellency Lieutenant General Tukur Yusuf Buratai, Commander of the Federal Republic. You're welcome, sir. With him, we also welcome Lieutenant General L.O. Adeosun, retired, former Chief of Policy and Plans, Nigerian Army. Major General G.U. Chibusi, GOC 2 Division, the biggest formation. We also welcome Major General I.I. Abba, retired, former Military Secretary, Army. Brigadier General S.K. Usman, MNI, former spokesperson, Nigerian Army. Major General S.O. Olabanji, Commander Training and Doctrine. We welcome General Tukur Yusuf Buratai, Commander of the Federal Republic. Welcome, sir. Please welcome the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land, Iba Gani Adams. Iba o, ẹ káàbọ̀. Ẹ jẹ́ kí a fi àdúrà bẹ̀rẹ̀. A pè bàbá wa Primate Makinde, ẹ jẹ́ kí wọ́n kọjá síbí. Bàbá wa Primate Emeritus Makinde láti wá bá wa fi àdúrà bẹ̀rẹ̀. Ó wá ṣojú Chief Imam ilẹ̀ Ìbàdàn kí àwọn náà kàn máa bọ̀. Ẹ jọ̀ọ́ ẹ kúrò lọ́nà, Àràbá wo lẹ̀ Ìbàdàn, ẹ máa bọ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run Olódùmarè, a dúpẹ́ pé ẹ mú wa dé ibi ní ayọ̀ àti àlàáfíà lónìí. Lójú ọ̀nà ni ní òfurufú ni wípé kò sí ìjàmbá kankan. A dúpẹ́ fún ọba wa Lékan Balógun tí a fẹ́ fi sí orí oyè lónìí. Oyè náà má jẹ́ kó gbóná mọ́ Olúwa. Yóò rí àlàáfíà níbẹ̀ Olúwa.
ní abẹ́ oyè rẹ̀ ọgbọ́n Solomoni bá ní fún Olúwa òye Solomoni bá ní fún Olúwa ìlú Ìbàdàn ní àsìkò tiẹ̀ má jẹ́ kó dàrú Olúwa Ọ̀yọ́ state má jẹ́ kó dàrú Olúwa Nàìjíríà má jẹ́ kó dàrú Olúwa ìgbà rẹ̀ jẹ́ ó tù wá lára Olúwa bá ní wà ní ọwọ́ ọ̀tún rẹ̀ bá ní wà ní iwájú ẹ̀ bá ní wà ní ẹ̀yìn rẹ̀ bá ní wà ní ọwọ́ òsì rẹ̀ Olúwa Olúwa Ọlọ́run Olódùmarè jẹ́ ká yìn ọ́ lógo lónìí wà ní àárín wa kí ìbùkún rẹ̀ kó máa wá sórí rẹ̀ jẹ́ kó gbó jẹ́ kó tọ́ jẹ́ kó ní àlàáfíà má jẹ́ ó fi àìsàn lórí oyè náà má jẹ́ ó fi ọ̀fọ̀ lórí oyè náà ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Bàbá Àràbà wo lẹ̀ Ìbàdàn kán máa bọ̀ bàbá wa tí wọ́n jẹ́ àfàgbà lẹ̀ Ìbàdàn bàbá alága kí àwọn náà máa bọ̀ báyìí bàbá àfàgbà lẹ̀ Ìbàdàn káwọn náà máa bọ̀ báyìí. Àràbà awolẹ̀ Ìbàdàn káwọn náà máa bọ̀ báyìí. Ìmáàmù náà ti ń bọ̀ Àràbà náà ti dé. Àlífà Básùnú àti Àlífà Tẹ́rẹ́. Sallu ala nabiyil karim. Ní àṣẹ bàbá wa ìmáàmù àgbà tí àwọn ìgbìmọ̀ wọn kọ́lọ́mọ́sá jẹ́ kí wọn ẹ̀mí wọn ó gùn fún wa. Wọ́n ní ká tọrọ fún ìlú Ìbàdàn lápapọ̀ gbogbo àwọn aláṣẹ wa lápapọ̀ bàbá wa Olúbàdàn àti gbogbo àwọn ìjòyè wọn lápapọ̀ ọlọ́mọ́sá bá ní fi àlùbáríkà sí. Oyè tí wọ́n jẹ́ wọn fi ẹ̀mí gígùn àtàláfíà lò kásìkò wọn dáa fún wa kọ́ dáa fúnlé kọ́ dáa fàlejò kò rí ńláńlá máa wọnú Ìbàdàn ìwà ìwà àti gbogbo wa nílùú wa Nàìjíríà ọlá bisimilahi rahmanir rahim law anzalna azal qur'ana ala jabalin la ra'aytahu khashi'an mutashaddi'an min khashyatillah wa tilka al amsalu nadruha lin nas la'allahum yatafakkarun wallahu la ilaha illa huwa alimul ghaibi wa shahadati huwa arrahmanir rahim wallahu la ilaha illa huwa al maliku al qudus السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم ربنا اكشف عنا العذاب